brain on the mix. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú. Láparapọ̀ dá dúró, Yorùbá nation won't stand. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú. Láparapọ̀ dá dúró, Yorùbá nation won't stand. À ń fi àsìkò yìí ṣe ìkéde fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ láti gbáradì fún àwọn ìwọ́de tí ń bọ̀ lọ́nà nípa pàtàkì orílẹ̀-èdè Yorùbá nation àti wípé ìdí tí a fi gbọdọ̀ dá dúró gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Yorùbá. Ìwọ́de yìí náà ni a máa ṣe káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjìire bí tí bàbá wa onímọ̀ ẹ̀rọ Emeritus Professor Adébánjí Akíntóyè yóò ṣe olùdarí rẹ̀. Ọdún 2025 yìí náà ni yóò bẹ̀rẹ̀, a sì máa kàn sí wa nípa oṣù àti gbogbo ohun tí a bá fẹ́ mọ̀. Olùkéde OLAYOMI KOIKI, agbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Tẹ̀lé lórí so gbogbo ọmọ Yorùbá àtọ́bá ilẹ̀ Yorùbá àti ìjòyè wọ́n láwọn ọ̀faramọ́ kí Fúlàní máa jí wa gbé wọ́n máa jẹ oko wa kọ́ máa dà wá láàmú. Agbógun má ti di akọni nínú èèyàn o. Akọni tó ń yọ ní léwu tó ń gbá ní sílẹ̀ lójú ogun. Òun náà pè lálágbára. Mo mewé mo mego mo olóògùn tó ń jẹ. Níwọ̀n bá ní ó ṣe níwájú ìbò. Lẹ́lẹ́ tí ó máa fẹ́. Lẹ́lẹ́ tí ó máa fẹ́. Lẹ́lẹ́ tí ó máa fẹ́. Àtìyá o Yorùbá lè máa fẹ́. Ṣé lákọ̀ọ́ni kò lẹ̀ sí lówó fún un tún téèyàn ṣe? Ìṣesí ẹbí takọni náà ni. Ẹ jẹ́ a jáde, ẹ máa bọ̀ ń ta ká ṣe kí ni o, kàtúyàyà. Let's come out and showcase ourselves. Ọmọ ńlá mo gbé mú Sunday Ìgbòho ṣá, owó bàbá dá mi. Bóyá tí mo bá ní Ìgbòho ṣá, ẹ sọ pọ́kùnrin ogun, ọmọ májá sọlá.